ló ṣẹlẹ̀? Sorry. Àríkẹ́ ni mo pe àwọn náà dẹ̀ tún wá mọ̀yàn ní gbogbo ojú tán. Àríkẹ́ ni mo pe pé tó bá tiẹ̀ rí kí n lè bẹ̀bẹ̀ fún nǹkan tó ṣẹlẹ̀ ní the other time. Mo ti bá Àríkẹ́ gan sígbà tí èèyàn tí dàmọ̀gbà tó bẹ̀rẹ̀ sí ní dọ̀fẹ́ ẹ̀mí gan bá yẹn. Hello bàbá. Mo ti ń bọ̀ ready. Ẹ má bínú ẹjọ́ nítorí Ọlọ́run máa join yín sìn. Ẹ kàn fún mi sẹ́yìn díẹ̀. Ògúlùtù rẹ ti bọ́ sínú omi báyìí. Èyí tá a bá wí fáyé láyé gbà, èyí tá a bá wí wọ́nà lọ́nà tẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ àdáyọ̀, ayé rẹ̀ olójútùú. Ọ̀tá ilé ni ọ̀tọ́ òde, tó fẹ́ káyé rẹ̀ rí bá kan, wọ́n borí funfun wọn. Àkànní ò, kò ní sórí kúkú, ayé rẹ̀ olójútùú. Sọ́ọ̀rí ìpèsè ìlà àṣekán ìdáǹdarí rẹ̀ wọ̀nyí, òun lẹ́lẹ́kẹ̀ẹ́fà, ọ̀rọ̀ méjì ni mo bá ṣe. Tó bá wá dọ̀ṣẹ̀ tí ń bọ̀, á wàá ṣàṣekágbá gbogbo rẹ̀. Ayé rẹ̀ wà dùn, yóò lójútùú, ipá yìí kan ní káwọn. Èmi mọ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin rúmọlẹ̀ o, Awolabi ló rán mi sí yín o. Ó ní wípé kò sí ohun tẹ́ lè fóun ṣe tóun bá gbé fìtílà wọnú yàrá agbára, pé kò sí nǹkan tẹ́ máa ṣe fóun. Òun ló ní wá fún yín níwọ jẹ́ o. Ó nítorí wípé gbogbo agbára lẹ ti fi fún òun sì lè ṣe nǹkan tó bá wù òun, torí pé ẹ̀yin àtòun ẹ ti jọ múlẹ̀. Òun ló rán mi sí yín o. Tó bá wá rí bẹ́ẹ̀, ẹ ṣe Awolabi bó ṣe ń ṣojú, ẹ fi làkàlàkà kẹ́ jẹ́ kó mọ̀ wípé láìsí ẹ̀yin kò lè sí òun. Ó ní kò sí nǹkan tẹ́ fẹ́ fóun ṣe torí pé gbogbo agbára lẹ ti kó lé òun lọ́wọ́. Òun ló ní fún yín níwọ jẹ́ o, ẹ má dáríjì o, torí òun ló fún yín níwọ jẹ́. Ṣé wèrè ló gbórí? Wèrè lélẹ́yìí. Wèrè ní. Awolabi. Ayin. Mo rò pé o fẹ́ pitú ni. Gbẹ́nu rẹ lọ. Káríjẹgbẹ́ awolé alára. Ọ̀gbàdì máa wo dédé rò. Kókó mi kó awo olókun. Kòkò mi kó awo ọlọ́ṣà. Àwọn ọlọ́rọ̀ gbàgbé ohun mi làkà. Olórí wo yà. Olórí àyàgbọ́ àyàtọ̀ àyàpẹ́ kẹ́ni kéṣe. Hey! Ilẹ̀ o. Ọ̀gẹ́dẹ́ àfọkọ́ yẹrí. Alápòkọ́ ọ̀hún dàgbà ṣe gbẹ̀dùn tí gbé ní bíbí kàlùkàlù. Ilẹ̀ o. Bàbá, ẹgbẹ́ súnmọ́. Kíní yìí fún bàbá ẹ. Igúnnugún ní jẹ́ òṣàlú ayé. Àkàlàǹgbà jẹ́wọ́ òṣàlú ayé. Àríkànnà, ọmọ ìdí, àríkànnà o. Dákun ń bọ̀. Mọ̀dé. Bàbá. Èyí tí mo fọ́ ọ̀hún kọ́. Bàbá tán lé àkú lóde ni. Bẹ́ẹ̀ni. Èmi mo ṣe bẹ́ẹ̀. Tẹ́ bá kúrò lé, ẹ máa sọ náà nìyẹn pé ẹ tún sẹ́kù nílé. Ọ̀pọ̀. Ẹ bá dẹ̀ tún kúrò ní ìta náà, ilé tó máa ń kù lójú ọ̀nà àbí. Ọ̀pọ̀. Bàbá. Ọ̀n sápò pọ̀ o. Mi ò rí kíní yìí o. Bàbá, ṣé kìí ṣe pípa tí mo pàdé ìyá ilé kan? Hello bàbá. Mo ti ń bọ̀ ready. Ẹ má bínú ẹjọ́ nítorí Ọlọ́run, màá join yín sìn. Ẹ kàn fún mi sẹ́yìn díẹ̀. Èṣù láàlú ògiri òkò. Lẹ́nu
kọ́rè. ẹ ṣeun ìyá mi. sórí rẹ ò burú ṣé kìí ṣe pé ó rẹ̀ ọ́ ọgbà kínní lọ́wọ́ mi. Àbẹ̀bí ò kúṣẹ́ takuntakun obìnrin ni ọ́ mo gbé fún ọ kúṣẹ́ mi mo gbé fún ọ. ìjà rẹ náà mò ń pè é kí wàá ló ní í ṣe. ẹnu dákẹ́jà ìwéèrè ni ó. wẹ́rẹ́ ni wọ́n mọ̀ kúrì bọ́ọ̀lù ṣe lọ́wọ́ wọn. ìyá yìí ló. bóò ló ṣe dọ́wọ́ tèmi. Awolabi bóò ló ṣe dọ́wọ́ tiwa ṣé wọn ò kìlọ̀ fún ọ sábẹ́ bí ò kìlọ̀ fún ọ kò wí fún ọ. mo wí fún a ní kóbìnrin tàtọ̀rìn kọkùnrin tàtọ̀rìn. ìyàn kan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ìgbàgbé ló ṣerú yín wípé àwa obìnrin gangan òun lélẹ́dùà kó gbogbo ilé ayé lé lọ́wọ́ ṣé wá rí o ó kù báyìí òun nìbọn ró Àbẹ̀bí óyá ṣí máa tẹ̀lé bàbá tó ń rẹ̀ lọ́wọ́ sórí ti bá kò. alábùkù bí ọkọ̀ panu mọ́ kọjá síwájú fún mi. Àríkẹ́ ṣó rí wípé ọwọ́ ti fẹ́ mọ pẹ́ ní sáà kíkí bá bẹ́ẹ̀ omi gbóná ti fẹ́ mọ pẹ́ lẹ́nu ọ̀rọ̀ Awolabi àti Àkànní àwọn ti fi ń ṣàwẹ́wà jù ṣó rí wípé ẹ̀ka ti ṣèdájọ́ wọn ni àbíkú. wo Àbẹ̀bí èmi ò tí ì ṣetán o bẹ́ẹ̀ ni mi ì tí ì ṣetán láti ṣèdájọ́ àwọn méjèèjì mo fẹ́ kán jìyà ìṣẹ̀tánṣẹ̀ dáadáa níbi tàdí wọn mọ́ yẹn àti wípé mo fẹ́ jẹ́ kí Awolabi mọ̀ wípé mi ì dédé máa fìyà jẹ Àkànní ìwà tí Àkànní wù ìwà ẹ̀ṣẹ̀ ló ń jẹ́ ibi tó wà yẹn ó yẹ kó mọ̀ ó yẹ ká jẹ́ kó mọ̀ lóòótọ́. ìjàgbàdúrà pátápá rẹ kù tí í parẹ́ lájúbà. ìdílé pé tí ìmọ̀ kò lé ìmọ̀ iṣẹ́ kù lé tí n bá kú èlò náà ìmọ̀ iṣẹ́ kù sọ́nà. wọ́n dẹni tó yẹ pé àtìlẹ́ àtọ̀nà òun sì ń bì kankan mọ́. Àkànní o eré rẹ ni ṣì ṣá o tí ẹ mọ̀ ń ṣe o. mo mọ̀ bàbá ẹ wá bí ọ̀rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ nínú ìpè ibi tó yá bá máa tó bá máa gbé èèyàn dé òyà gbé ni débẹ̀. èmi rẹ ọ̀dà àti pé ẹ náà sọ́ọ̀sì pé ẹ bá kúrò nílé ẹ tún ṣẹ́kù nílé ẹ bá tún kúrò lọ́nà náà ẹ tún ṣẹ́kù lọ́nà ẹ ṣe tẹ́lẹ̀ gbogbo ẹ̀ papọ̀ kẹ́ ẹ dọyọ̀ kọ́ bíbá yìí kẹ́tì ẹ̀ pè mí ẹ bá rí mi tú tẹ̀bí àmì ẹ̀bẹ́ mi máa wá tú ẹ̀yìn bẹ̀ yẹn. gbólóhùn wá ìgbájú gbólóhùn wọ́n dákun fi ń lẹ̀ o ìdí ìṣe mí ìkọjá gbogbo èyí tó ń wíhùn gbẹ̀ngbẹ̀ mi bíi. pẹ̀lú gbẹ̀yìn ibi ló ń pa èmi. Àbẹ̀bí Awolabi fẹ́ mu omi níbi tó wà yẹn bẹ́ẹ̀ ni ọ̀fun ń gbẹ àmọ́ o èmi ò ní fún lómi mu o ìtọ̀ dí èmi Àríkẹ́ o ní òfìṣẹ́ omi mu bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ tí ẹ rí Àríkẹ́ ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ wọ́n ń bọ̀. ẹ̀yin tó láyé o ìgbà ayé dà. Àbẹ̀bí mò ń bọ̀. ọ̀dà èmi náà ń dúdú ọ Àkànní ó tí ì rí nǹkan kan. apanimọ̀wà gún olókìkí òru ìyẹ̀mí àtàpájòrí àtòrí ìjàpá àtẹ̀lọ́jọ́ kájẹ́ bẹ́ẹ̀ yé. tó ẹgbẹ́nu sọ̀hún ṣe tún rẹ́nu sọ̀rọ̀. Àríkẹ́ olólùfẹ́ mi ó sì rántí gbogbo bí a ṣe jọ bẹ̀rẹ̀ ìfẹ́ yìí ìyàwó mi. kóró gbà lẹ́nu ẹ̀ ṣé mi níyàwó ẹ̀ kò ní dáa fún ẹ. ẹ rí wèrè tún níyàwó òun
abẹ́ rí pé kíní kan jẹun lórí ọmọkùnrin. Ó jẹ́ o. Ṣó ti ẹ rí ìnájọ́ tí mo wá bá yín rò ká lọ fún gbẹ tá lè bí ń pa nínú yín. Bàbá lọ fún gbẹ ọkọ ilé tó pa. Àwọn ìyá rẹ̀ orú ìtàn mò ń gbé yìí. Kò ní ẹ̀ wọ́n kọ́ tó máa mú. Gbọ́ngbọ́ngbọ́ngbọ́n. Ní ìranù ó tún complain. Ìwọ ní ebi ń pa àbí? Ṣé mo sọ bẹ́ẹ̀? Ọ̀ṣọ́ bẹ́ẹ̀. Bàbá mi èyí tó wá sọ yìí ó wà jẹun tó yò ó. Àbẹ̀bí bá mi fún ní oúnjẹ. Ó yá Àbẹ̀bí dásẹ̀ rí àfún. Oyè àbọ̀yó. Oyè àbọ̀yó. Oyè àbọ̀yó. Awolabi o, pẹ̀lẹ́ o, àgbà wo. Ṣé o mọ̀ pé wọ́n ẹni tó bá béèrè ọ̀rọ̀? Mo ló fẹ́ di ẹ̀gbọ́n. Ẹni tó bá sì béèrè ọ̀nà. Kì í ṣìnà. Àmọ́ wọ nígbà tó dé o ti ẹ̀ béèrè kankan nu méjèèjì. Kò béèrè. Àtọ̀rọ̀ àtọ̀nà kò sí tó wádìí ẹ̀. Kò béèrè Àríkẹ́ kò béèrè kò tún wá wádìí kò tó dá wọlé. Ó kàn dé ó sì dàyà dé gbogbo ẹ̀. Ọwọ́ ló pààrọ̀ yẹn kan pọ̀. Akànni fine boy looking stupid. Stupid. Ṣó tiẹ̀ mọ nǹkan tó ṣe fún mi ṣá? Sọ̀rọ̀. Mo ní lè sọ alánà fún ohun tí pẹ́pẹ́ rẹ̀. Iṣẹ́ èṣù ni. Mo lè tún wá gbé fóònù sí báyìí. Ó dẹ̀ ń rìn kí ló ṣẹlẹ̀? Hello? Jọ́ta ló ń sọ̀rọ̀. Tọ́lá ni. Oh, anyways, wọ́n kọ́ mo fẹ́ bá sọ̀rọ̀. Bá mi gbé fóònù fún ẹni tó ní fóònù. Òun bi mí pé ta lèmi. Are you normal? Ìwọ girlfriend Àkànní. Ẹ gbà mí. Ẹ gbà mí mo rògò. Oh, really? Ẹ ń gbádùn ara yín. Ó dàbí ìpò lórí burúkú làwọn tó ní ẹ. Wọ́n ní o bá mi gbé fóònù. Ẹ gbà mí. Ó kọ́ ti fóònù mọ́ mi lẹ́nu níṣà. Switched off. Wàhálà ti wà o. Wàhálà ti wà. Morogo ti pa fóònù o. Ó ti pa fóònù tèmi títà. Yéé, Morogo. Jọ́ torí Ọlọ́run má pè mí. Jọ́ torí Ọlọ́run. Ṣé o mọ nǹkan tó bẹ́tà? Rọra wọlé nísìn. Kó lọ pé Tókẹ́ àbí Tọ́lá ní àbí whatever tó porúkọ ẹ̀ lọ pé jáde fún mi sínsìn. Kí ló tó ń ṣe báyìí? Ok, ìgbà tí wọ́n gan wọlé sìn, so orí èèyàn tó jọ Tọ́lá nínú ilé. Jọ́ torí Ọlọ́run ó possible o lè gbé pamọ́ èmi ò mọ̀. Jọ́ torí rọra wọlé sẹ́ kó bá mi gbé jáde. Can you imagine? That idiot tó tún nígọ̀ tó ń sọ fún mi pé girlfriend Àkànní ló ń sọ̀rọ̀. Sórí Tọ́lá ní tà ń sọ̀rọ̀ nípa èyí, ọmọ àbúrò dáàdì mi ni. Mo kú o, Àkànní kí ló dé? Kí ló dé tí rọ̀bá yí ẹ̀jẹ̀ báyìí Àkànní? Kí ló tó láìkì rọ́bà yìí? Ọmọ àbúrò dáàdì ẹ̀ ni. Sórí ó mọ̀ pé inú compound la wà, mo dẹ̀ ti ń raise voice mi dẹ̀ láìkẹ̀ rárá. Wọlé ìsìn kò pé gẹ̀yẹn síta fún mi. Ṣé màá fẹ́ family mi ni? Ọmọ yẹn bàjẹ́ ni. Wo? Kó dẹ̀ máa wo mo ti báwí gan ni o tí mo ti ṣèbáwí fọmọ yẹn, ó bàjẹ́ ni kò ń ṣe pé. Mo ní ìdìbò tiẹ̀ bá wí. Tí ò bá ṣe pé ó stupid, ó tún wá ń gbé kọ́ọ̀lẹ̀. Ṣé ó yẹ kó pick call ti tẹ? Ìbàjẹ́ ni. Ọmọ yẹn bàjẹ́ ni. So nǹkan tó ṣe yẹn gan. In fact, mo lè ní kó kúrò nínú family wa pé kó má bàa ṣe ẹbí mọ́. Irú ìwà àbàjẹ́ òṣì wo nìyẹn tó ń gbé kọ́ mi. Wọ́n á sọ fún girlfriend mi pé má worry, mo ti bá wí jọ Àríkẹ́ má bínú torí Ọlọ́run. Mo ti gbọ́. Sorry, anyways, ìyẹn tí ẹ̀kọ́ lè mi ṣe wá síbí báyìí. The reason tí mo ṣe wá síbí báyìí kọ̀ọ̀kan nìyẹn. Reason tí mo ṣe wá síbí báyìí ni pé ó tún ti ṣẹlẹ̀. Kí nìyẹn? Mo ti lóyún. Àríkẹ́, ó ti tú lóyún bó ṣe wà yìí. Sórí oyún tó níyẹn, at least nǹkan rí ni. Ó dẹ̀ yẹ ká gbájú ká gbà lórí pé lóyún ni torí téèyàn bá lóyún nǹkan tó dáa ni. Ẹ̀kọ́ tẹ́mi kàn wò ni pé o mọ̀ Àríkẹ́ ọmọ kan tó wà lẹ́nà. O mọ̀ pé kò sí nǹkan kan gbogbo ilé ìsìn mọ̀ pé fake ni kì í sọ original.
Àríkẹ́ ó ṣe jẹ́ ká wọ́gbọ́n dá sí. Àkànní ọ̀rọ̀ ẹ̀ ò yé mi o ṣé o mọ̀ pé lè kọ́lá lákọ̀ọ́kọ́ òun kọ́ lẹ́lẹ́kejì òun dẹ̀ kọ́ lọ lẹ́ẹ̀kẹta Àkànní jọ nítorí Ọlọ́run sórí jẹ́ ká fi eléyìí lẹ̀. Òótọ́ nǹkan tó sọ èmi ò tiẹ̀ mọ̀ pé ó ti pọ̀ tó yàn tẹ́lẹ̀ ìgbà tó sọ́ọ̀sì mo ti rántí pé ó dàbí lè ló máa jẹ́ kó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún bọ̀ sí nǹkan tí mo ti ń tún àti sọ ní fún ẹni pé sórí kò ní dáká bímọ sínú ìyá báyìí náà Àríkẹ́ tó gẹ́tì kan tẹ́mi sọ ní báyìí ká bímọ sínú ìyá jẹ́ ká wọ́gbọ́n dá sí ìjọ náà. Àkànní jọ honestly sórí gbogbo àlàyé tó ṣe ó yé mi o mo dẹ̀ mọ̀ pé ó lè dáná ní gbogbo nǹkan tí wọ́n náà ń sọ bọ́ èmi ò bá ní kó jẹ́ ká fi eléyìí lẹ̀ ṣé o understand tá a bá filẹ̀ tẹ́lẹ̀ bá wáyé náà sìn yìí ó lè jẹ́ òun lọ́lọ́run máa lò láti fi ṣínà fún wa tí gbogbo nǹkan dẹ̀ máa lọ dáadáa jẹ́ ká fi eléyìí lẹ̀ Àkànní ṣùdẹ̀ wá rí ṣé mọ̀ pé àwọn àgbà náà sọ wípé nǹkan tó mọ́ bá máa jẹ ó máa ti mú wá látọ̀run ni Àkànní jọ. wo Àríkẹ́ dákun wo àwọn àgbàlagbà ń tàn wá ni o tó bá wọ́n ń tàn wá gidi ni o àtìgbà tí wọ́n ti gbọ́ ọmọ wo ni wọ́n gbọ́ pé wọ́n bí nìkan tó wá gbé báàgì oúnjẹ wá sílẹ̀ ayé ọmọ kan kò kí ń gbé nǹkan tó máa jẹ wáyé má yẹ kán parọ́ fún wa Àríkẹ́ nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé sórí èmi ò tiẹ̀ kanlẹ̀ láìkí ká máa sọmọ ní Kọ́láwọlé àbí Kóredé mo láìkọ́ ọmọ Bọ́láńlé jẹ́ ká sọmọ wa ní Bọ́láńlé jẹ́ kọ́ ọmọ yẹn Bọ́láńlé kó bá nǹkan lẹ̀ má yẹ ká bímọ sínú ìyá yìí náà. Àkànní jọ máa ro ti tèmi náà mọ́ tiẹ̀ ro ti tèmi náà mọ́ tiẹ̀ wo pa á lè ní pa á lọ́la ara ló ń fàbọ̀ sí o ara ló ń fàbọ̀ sí o. àwa méjèèjì náà ni mò ń rò ó ṣé wò ó rí àwọn ẹgbẹ́ mi tó jẹ́ pé ìlú òyìnbó náà wà tọ́dẹ̀ lọ bímọ sílùú òyìnbó owó èmi náà náà ọ̀dẹ́ fẹ́ fújà bọ̀ kò níṣẹ́ lápá torí ẹ̀ náà ni mo ṣe ń ṣe nǹkan tí mò ń ṣe kò dáká tún bímọ sínú yàrá yìí. so kí n tún lọ ba oyún eléyìí jẹ́ kí n tún lọ yọ oyún eléyìí àbí Àkànní kò sí wàhálà tó bá ti jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn. Ṣebí o fẹ́ ṣebí wà lọ hospital níta wọ́n bá gbógun gbẹ̀fà níta Àríkẹ́ sọ́jú. Àríkẹ́ tábà ti kọjá bíbá ẹ̀ ń kọ́ sí ìtura ọlọ́ dókítọ̀ ẹjọ́ ẹ help mi ẹjọ́ dókítọ̀ Àríkẹ́ 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 Àríkẹ́. Àríkẹ́ bí o ṣe ń ṣe báyìí musa ti ń bá ẹ sọ̀rọ̀ yìí náà ti pẹ́ ń lásán nínú ilé ojú wà tàbí báyìí ò tún jókòó tó ń lọ sí ó yẹ kí a sì máa dúpẹ́ fọ́lọ́run ọ̀rọ̀ yìí dẹ̀rẹ̀ kì í sọ̀rọ̀ ta ọ̀rọ̀ lórí ilé ni ó yẹ ká jọ jókòó báyìí ká máa sọ nǹkan báyìí jọ má sunkún mọ́ Àríkẹ́. ṣé kí n kú gan ṣé kò bẹ́tà dàmí náà ṣé kí n kú ṣé kò bẹ́tà kí láǹfààní ayé tí mo wá tí mi lè lọ́mọ ti tẹ́lẹ̀. Àríkẹ́ má sọ̀rọ̀ bẹ́yìn ṣe bí ìwọ rèé ìwọ sì rí èmi sì ní lórí ìjókòó ọ̀rọ̀ wá sì tọ́pẹ́ náà òkè tó bá jẹ́ pé báyìí bí kíní ẹ̀ ìṣẹ̀lẹ̀ olódì ẹ̀ ti kú kí ni nǹkan tá a fẹ́ sọ bọ̀ pé o sì wà láyé a sì ní orí ètí náà jẹ́ kí n sọ kankan fún ẹ sọlọ́ náà ọba ara ní o ìwọ lè máa pé bóyá wúbẹ̀ ti kúrò ń bẹ́ẹ̀ pé o lè bímọ ọmọ ṣùgbọ́n nínú iṣẹ́ Ọlọ́run nínú àrà tó máa ń dá ó bílù pé ó tún lè dá padà síbẹ̀ láàrin náà sọ Àríkẹ́ jọ ń torí tọ́ lọ́ọ̀ má sọ fún mi.
Ṣé ọ̀rọ̀ mi ò ti dájú ejò tó kọjá lórí àpáta tí ò di pa báyìí? Má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Sórí ejò kan tó kọjá lórí àpáta tí ò nípa. Téjò bá kọ́kọ́ wọnú omi tó bá padà sórí àpáta, ó máa nípa. Àríkẹ́ jù. Sọ̀rọ̀. Pẹ̀lẹ́, wà á nípa. Wà á nípa. Sọ̀rọ̀. Mo ń gbọ́ ọ̀gá tó ń sọ. Mo nífẹ̀ẹ́. Wọ́n gan fúnra ẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́. Mo lọ́fẹ̀ẹ́ gan. Ó mọ̀ pé without you, èmi gan ò lè ṣe. Jọ̀ọ́ torí Ọlọ́run má ṣe báyìí fún mi. Ó mọ̀ pé mo nífẹ̀ẹ́. Wọ́n nìkan ni mo ní tí mo fẹ́ mi lẹ́lòmí ojú ẹlẹ́dàá ẹ̀rí pé mi ti ẹ̀ lẹ́lòmí tí mo fẹ́ rárá lẹ́yìn wọn nìkan. Jọ̀ọ́ torí t'Ọlọ́run. Baby, I love you, Jọ̀ọ́. Má ṣe báyìí fún mi. Ok, jẹ́ kí n sọ nǹkan kan fẹ́. Ṣé o mọ̀ pé ládàá tèmi aláì ni mo láṣá? Ṣé tí mi bá nífẹ̀ẹ́ tí mi lọ́fẹ̀ẹ́ ṣé mo lè fi ẹ́ lálàá? Bó mọ̀ pé ẹni téèyàn bá ń kó ọ̀rọ̀ ẹ̀ sọ́kànsùn èèyàn máa fi ń lálàá. Torí pé mo nífẹ̀ẹ́ ni. Jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, mo nífẹ̀ẹ́ jọ̀ọ́. Sì jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. Sórí tó bá fẹ́ mi, ayé mi máa bàjẹ́ o. Àkọ́jà ayé ẹ̀ máa bàjẹ́ ni. Ayé ẹ̀ máa rún ni kò ní dáfẹ́ àkọ́jà. Ìwọ́n ní kọ̀ọ̀kan ti máa bóbìnrin mi sọ̀rọ̀. Ó bóbìnrin mi sọ̀rọ̀ lẹ́yìn mi. Àkọ́jà mi gbogbo kan tí mo ṣe fún ọmọkùnrin yìí. Àríkẹ́, ohun ẹ̀ sìn. Adúlé gbogbo kan tí mo ṣe fún àkọ́jà. Àríkẹ́, wọ́n náà wò ń sìn. Ṣé bí ọ̀rẹ́ mi tí ó fẹ́ bá mi wáṣẹ́ o ni mò ń pè? Mo dẹ̀ sọ fún pé tí o bá bá mi gẹ́ẹ̀tì sẹ́yìn o, ayé mi lè bàjẹ́. O wá ń confirm ẹ̀ fún mi, o dẹ̀ ń sáyẹ̀nsì. Ṣé torí ẹ̀ ni mo ṣe ṣe gbogbo tí mò ń ṣe yìí? Àkọ́ni irọ́ ló ń pa, irọ́ ló ń pè tí ò dùn mí. Gbogbo nǹkan tó ń sọ bẹ́ẹ̀ látàárọ̀ ni mò ń gbọ́. Wọ́n sọ fún obìnrin pé látàná ìwọ orí oorun sùn torí obìnrin. Torí iṣẹ́ ni mi ò lè sùn, mi ò lè wo torí iṣẹ́ yẹn. Ṣé tí mi ì bá níṣẹ́ lọ́wọ́ báwo lorun ṣe fẹ́ kùn mí? Torí jẹ́ mo ṣe ṣe gbogbo tí mò ń ṣe yá rí. Àkọ́ni ó ń jà torí ara ẹ̀, ó jà torí tẹ̀mí, ó jà torí ara ẹ̀. Ṣé tí mi di ni? Ṣé mi gbọ́? Tó sọ fún ọmọbìnrin yẹn bí báyìí sí pé ó sùn látàná torí tẹ́ ò lè wo lè ṣe kíní kan. Torí jẹ́ mo ṣe ṣe gbogbo tí mò ń ṣe yìí, Àríkẹ́. Ṣé bí ọ̀rẹ́ mi tó fẹ́ bá mi wá iṣẹ́, òun ló ń pè mí, ó dẹ̀ sọ fún pé tí ò bá bá mi gẹ́ẹ̀tì iṣẹ́ yẹn o, ayé mi máa bàjẹ́. Àkọ́ni ayé ẹ̀ máa bàjẹ́ ni, ayé ẹ̀ máa bàjẹ́ ni. Má kọ̀ fámi ẹ̀ fún mi, má bá mi sáyẹ̀nsì jọ̀ọ́. Àríkẹ́ jọ̀ọ́. Kí ló fẹ́ tí mi ṣe fún ọmọkùnrin yìí? Kí ló fẹ́? Àríkẹ́, calm down. Wọ́n àkọ́ni ẹlẹ́dàá mi máa fìyà jẹ ni. Ẹlẹ́dàá mi máa dán fún, ẹlẹ́dàá mi máa fìyà jẹ. Ìwọ nìkan náà ni olólùfẹ́ mi ní ilé gbọ́mí ìlú fẹ́ lómi lẹ́yìn ẹ̀dá. Èmi lómi ò láì kí n máa báyàn dúdú ṣe. Ó pupa, mo tún lè fẹ́yàn kúkú mo tó sanra. Ìwọ náà ló tún wà bó ṣe wà yìí. Mo nífẹ̀ẹ́, má bínú. Àríkẹ́ má bínú, má bínú. Àkọ́ni má dà mí o. Jàyẹ́kẹ́. Àkọ́ni má dà mí o. Àríkẹ́, wo Ọlọ́run bá gbọ́, wàláhì Yásìn, Ògún gbọ́, Jésù Kristi mi lè dá ẹ́. Mi ò kí ń dalẹ̀. Tó bá mọ background mi ni wàá mọ̀ pé àkín dalẹ̀ ńlé wa. Àríkẹ́ mi lè dá ẹ́, ó nífẹ̀ẹ́. Wá Àríkẹ́. Pick up your phone now. mo sick gan látàárọ̀ báyìí ìbà ẹ̀kọ́ tó kì mí látàárọ̀ ní sí ní gbogbo ẹnu mi kúrò mi lè sẹ́nìtì ó rẹ̀ mí gan Ọlọ́run. ok kò sí problem at least jẹ́ kí n máa bọ̀ kí n wá tọ́jú ẹ̀dẹ̀ má tún lè bẹ̀ ẹ́ dáná. má wọrí o Àríkẹ́ má wulẹ̀ bọ́dà ara ẹ̀ má wà sọmọ tó bá rèèyàn bẹ́ẹ̀ yẹn ìyá fẹ́ try àti rest mo fẹ́ sùn
tó bá dẹ̀ wá sí mo lè má rorun yẹn sùn má wọrí o láwọn. Mo fẹ́ sùn. Come on Àkànní tí bá wà ńbẹ̀ kò ní kó má sùn now. Oh really? Kì í ṣáà má wà náà ni. Oh Àkànní kò gbúdọ̀ má rẹ̀ iye o gbúdọ̀ ṣe adúrú iṣẹ́ tó ṣe yẹn náà kó má rẹ̀yàn. So ìgbà tó fẹ́ sìn lọ kò rẹ́ o, tó fẹ́ rìnrìn olórí burúkú tó wáyé tó wá rìn kò rẹ́ àbí? Nísìnyí tèmi wá ni mo fẹ́ wá, ìsìn ló mọ̀ pé o fẹ́ sùn, ìsìn ló mọ̀ pé o need rest àbí? Kò sí problem. Àkànní òun fi orí ọká òfin run imú. Àkànní má tẹ ọká mi ní ìrù mọ́lẹ̀. Mo ń kìlọ̀ fún ẹ o, má tẹ ọká mi ní ìrù mọ́lẹ̀. Má lọ sọrú nǹkan bẹ́ẹ̀ sí mi ní ilé lágbára àti ṣerú nǹkan bẹ́ẹ̀. Báwo ni èèyàn ṣe tó dẹ̀ ṣe máa ṣerú nǹkan bẹ́ẹ̀ tàbí tí màá sọ pé mo fẹ́ sin èèyàn jáde? Àmì ò ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn o. Jẹ́ kí n tún sọ fún ẹ kódà gan ifun mo hello Àríkẹ́ hello. Sáríkẹ́ lájẹ ni ṣé ìyàwó mi lájẹ ni? Báwo l'Àríkẹ́ ṣe mọ̀ pé mo ṣẹ̀ ṣe kinní kan tán tàbí mo ṣẹ̀ wá síyàn kan lọ? No, Àríkẹ́ ò lájẹ. Ó ní láti jẹ́ pé ní Àríkẹ́ ó fìyàn kan sọ mi pé kó máa monitor life mi ni. Báwo ni máa monitor movement mi? Ẹni tó bá dẹ̀ ń ṣe irúṣẹ́ yẹn tí wọ́n gbé irúṣẹ́ bẹ́ẹ̀ yẹn fún pé kó máa monitor life èèyàn tó wá ń sọ èmi tí ò ní jẹ́ kí n enjoy life mi pẹ̀lú àwọn ọmọge. Irú ẹnìyẹn náà sì máa ṣàgbákò. Ó máa ṣàgbákò láìpẹ́. Báwo ló ti máa sọ life mi káàkiri? Ó ga gan o. Ṣé tèmi ò ti wá bá mi báyìí? Àríkẹ́ ló ti di ajáde àpẹẹrẹ kalẹ̀ báyìí. Ṣé mi máa wá gbé ajáde àpẹẹrẹ sílé ni? Òun dẹ̀ ló takú ìtóní dandan pé àfi ká fẹ́ra. Kí ni nǹkan tó ti ṣẹlẹ̀ nísìnyí tójú òrìrì tó wá takú tì mí lọ́rùn? Èmi ò lè ṣòwò tí ò pé o. Alátiṣe mi ní láti wá nǹkan tó máa ṣe. Màá dọ́gbọ́n sọ́rọ̀ ara mi jàre. Èèyàn kan lè dè mí mọ́lẹ̀ pẹ̀lú ohun ẹnu lásán. Àwọn gbọ́dá. Kí n garùn. Bẹ́ẹ̀ àti débi tí a. Ọlọ́run ṣe àti débi náà lọ. Ṣé mo fẹ́ fi nǹkan ẹ̀ lásán náà? Ó yá lẹ́nu sí. Àkànní kí ló ṣẹlẹ̀? Kí ni reason tó ṣe máa nàbọ́n sí mi? Má nàbọ́n sí mi. Dẹ́nu sọ́run jọ. Àríkẹ́ èmi fẹ́ pa ẹni bí mo ṣe mú ẹ wá síbí báyìí mo wá pa ẹni mi wá bá ẹ ṣeré rárá. Wọ́n pa mí bíi ti báwo? Disturb life mi kò jẹ́ kí n enjoy life mi pẹ̀lú àwọn ọmọge tó wà ń ta àwọn ọmọ tuntun àwọn sexy lady àwọn ọmọ tó mi rése tọ́ǹkan ní máa lóyún bí ẹlẹ́dẹ̀ bí ológun kú bí tiẹ̀ báyìí ó ti fi tiẹ̀ disturb mi ó ti dègbò ẹja sí mi lọ́rùn. Àríkẹ́ o ò lọ́pṣọ̀n ló máa pa ẹ́ síbi tó wà nílé ni o ò dẹ̀ lọ́pṣọ̀n èmi ló máa kú. Àkànní ìjọ torí Ọlọ́run má pa mí ìjọ kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe mọ̀ pé mo nífẹ̀ẹ́ dénúdénú Àkànní ìjọ ní tó ti pa mí lápasáyé tó tún wá fẹ́ fìbọn pa mí jọ tó lọ. Nice one, sweet point. Ó ní mo ti pa ẹ́ sáyé èmi ò láì kí n máa pààyàn sáyé mo ṣe pa ẹ́ sáyé yẹn gan ló jẹ́ kó máa disturb mi òun gangan ni problem mi náà mo fẹ́ pa ẹ́ sọ̀rùn ni. Àkànní ìjọ tọ̀nù straight. Àkànní wo mo ti yànjẹ́ pátápátá lọ máa bá gbogbo wọn. Àríkẹ́ tó bá délé kó bá mi kí wọn nílé. Mo dára Àríkẹ́ èmi kan ti plan yẹn dáadáa torí mo ti mọ orú yẹn tó jẹ́ o fẹ́ mọ dẹ́rù bà mí àbí kò sí yọ̀nù. Àkànní ìfẹ́ tí mo ní sí ẹ olóhùn àjẹ́ kí n máa wọ ẹ. Àríkẹ́ nígbà wo ni escape dé nǹkan tó bá gbà lájọ máa fún un. Èmi Àríkẹ́ ni ìwọ na ìbọn sí. Nǹkan tó ṣẹlẹ̀ yìí mò ń test ẹ ni o. Mo
test ẹni sórí àwọn èèyàn tí ń sọ káàkiri nígboro mo ti ń gbọ́ wọ́n níyàwó mi o pé alágbára èèyàn ni ìyẹn ni mo fẹ́ confam tí mo ṣe wò pé kí n kàn wá test ẹ̀ bí báyìí mi ò mí àti pa ẹ́ o mi ò lè pa ẹ́ ìyàwó mi ló jẹ́ kí ṣe pé mo mí àti pa ẹ́ o mi lè pa ẹ́ o o try gan ikú ẹ̀ ò lè dá nǹkan kan fún mi. I know try gan Ìwọ ìyàwó mi. so gbogbo nǹkan tó ń sọ fún wọn gbòòrò ló jẹ́ kí wọ́n wá mú èmi wá síbí báyìí ló fi ń na ìbọn sí mi. ẹ mo ń test ẹ ní confam mi Ọlọ́run ni ò fẹ̀mí mi lé ẹ lọ́wọ́ òwò wá tẹ̀sí mi Elédùà ni ò fi ẹ̀mí mi lé wọ lọ́wọ́ ṣó wá rí jẹ́ kí n sọ kinní kan fún ẹ sórí gbogbo nǹkan tó ń gbọ́n gbòòrò yẹn wọ́n ṣe rí nìyẹn o èmi tó bẹ́ẹ̀ mo tún ju bẹ́ẹ̀ lọ èmi báyìí odò ńlá ni mi tí màá ṣàn tí màá gbé gbogbo yín lọ. mo ti rí bẹ́ẹ̀. jẹ́ kí wá sọ fún ẹ sórí ìwọ àti gbogbo àwọn tó ń fìdí ẹ ní gbòòrò yẹn èmi ò ṣe ẹgbẹ́ ìyá aláya bàbá ńlá kú gbogbo yín. mo gbà. ní tí o bá ń ṣe ọlá ìfẹ́ tèmi ní sírùwọ̀ ẹranko yìí tí o bá ń ṣe ọlá ìfẹ́ tí mo ní sírùwọ̀ ẹranko yìí ó o fẹ́ pa mí. kò ń ṣerú ẹ Àkànní mo ní kò ń ṣerú ẹ. I can see. ṣé mo pé mo sọ fún ẹjọ́ sí mo ní kó má dà ní. àbí mi sọ bẹ́ẹ̀ fún ẹ. Àkànní ṣé mi sọ bẹ́ẹ̀ fún ẹ. Àríkẹ́ mi ò dá ẹ́ mi ò dá ẹ́ mi ò dá ẹ́ Àríkẹ́ mi ò dá ẹ́ mi ò dá ẹ́ mi ò dá ẹ́ mi ò dá ẹ́. Àkànní. Àríkẹ́ ti tún lọ. Àṣé àjẹ́ gidi ni mò ń pọ̀ mo ní mo pè níyàwó mi látọjọ́ yìí. Àríkẹ́ láàrin yìí níbí báyìí Àríkẹ́. Báwo mo fẹ́ ṣe ìgbésí ayé tí mo ti dárò báyìí báwo mo ṣe pàdé gẹ̀yìn gan-an. Àríkẹ́ ti tún dọ̀fẹ́ níbí Àríkẹ́ ti lọ. Ó ti lọ báwo mo mọ̀ bó ṣe fẹ́ yọ sí mi. Ìwọ mo mọ̀ dáríkẹ́ fẹ́ gbà yọ sí mi báyìí. Mo dáná o. Àríkẹ́ ti lọ mo dáná o. Àjẹ́ níyàwó mi. Àjẹ́ níyàwó mi. Àríkẹ́ ti lọ láàrin yìí níbí báyìí nílẹ̀ ilẹ̀. Àríkẹ́ kí ló ṣe ọ́? Kí lákòólé tó ṣe fún ọ? Àkànní ló fẹ́ pa mí. Àkànní ló fẹ́ rán mi níṣẹ́ dé tòrútòrú. Ládùúrú gbogbo nǹkan tí mo ṣe fún Àkànní. Ó wá wò pé kò pa mí lókun. Ara ni mí. Ara ni mí. Pẹ̀lẹ́ Àríkẹ́ pẹ̀lẹ́. Jọ mo fẹ́ gbéṣẹ́ kan fún ọ. Mo fẹ́ kó bá mi dá sẹ̀ríà fún Àkànní. Mo fẹ́ kó bá mi mí. Àríkẹ́, mo fi ń dá ọ lójú báyìí wípé iṣẹ́ náà ti di ṣíṣe. Àtilé àtìta wọ́n kó ìdààmú bá Àkànní. Àkànní ó sáré kábàkàbà. Má jẹ́ kí Àkànní relé kò sì ní délé. Má jẹ́ kí Àkànní roko kò ní dóko. Àkànní ò wá toko òròkò tí òkòròkò tó. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà ó yẹ ká wá nǹkan tá a máa lò fún un. Àríkẹ́, ọ̀rọ̀ yìí ti ń sú mi bọ̀. Bẹ́ẹ̀ ni mo kọ̀ ha torí wípé gbogbo ipá mi gbogbo agbára tí mò ń sà lórí Àkànní Awolabi ò jẹ́ n rọ́nà lọ. Láwolabi náà. Bẹ́ẹ̀ ni o Awolabi náà ni o má jẹ́ kí n sọ Awolabi ò fi òun gba ẹ̀mí èmi gan fún alára. Bẹ́ẹ̀ ni díẹ̀ ló kù ẹyẹ mi ò fò kó forí sókè. Àbẹ̀bí má jò sú ẹ o bẹ́ẹ̀ ni kò má sì jò rẹ̀ torí wípé ẹran tí ọká bá fẹnu sọ báyìí ẹnu ọká ló ń kú sí bẹ́ẹ̀ ni má sì ṣe é ayé ló ń gbé béèyàn bá dán wò ó dọ̀run alákejì ṣé o rí màá jẹ́ kí Awolabi mọ̀ wípé àwa ni Elédùà kó ayé lé lọ́wọ́ bẹ́ẹ̀ ni nǹkan tá wá fi ń jẹ́ obìnrin màá fi hàn Awolabi torí wípé Àkànní gbọ́dọ̀ jìyà ẹ̀ṣẹ̀ tó ṣe. Èmi ò pé kákànní ọmọ jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ níbi kó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ òun gangan òun ló tẹ̀lé lọ́wọ́ torí wípé tá a bá fi Àkànní jófin tá a kàn fi Àkànní lẹ̀ báyìí kó mọ̀ lọ. Àwọn ọkùnrin tí wọ́n mọ hùwà bàjẹ́ bíi tiẹ̀ wọ́n ṣe pọ̀ àmọ́ tá a bá fi Àkànní tá a fi jófin yóò mọ̀ wípé bí èèyàn ò bá hùwà ìkà kó wú ẹ̀yìn wò báyìí kó wú ẹni tí yọjú wò nǹkan tẹ́lẹ̀ náà fẹ́ nù.
bẹ́ẹ̀ ni torí ẹ̀ mo ṣe sọ fún ọ Àbẹ̀bí wọ́n jò sú ọ o bẹ́ẹ̀ ni kò má sì jò rẹ̀ ṣé o wá rí i ó tún kù nìbọn ró ó ní nǹkan tá a tún máa ṣe sí i bẹ́ẹ̀ ni ète obìnrin òun la máa lò fún Awolabi. lọ́nà wo? Àbẹ̀bí. bẹ́ẹ̀ ni ó bọ́ tì kò tiẹ̀ lè bọ́. ọmọ polówó báyìí lọkùnrin yìí. Awolabi o nínú gbogbo àlàyé tí mo kà kalẹ̀ yìí èwo ni mo fi jẹ̀bi Àkànní ṣé nǹkan tí Àkànní ṣe yìí àti ṣèrí àtà tí ń dá fún àti tá fẹ́ máa dá fún tó ń dí wa lọ́wọ́ iṣẹ́ jọ ṣé Àkànní ò tọ́ sí gbogbo ṣèrí àyè. dákun jẹ́ ìṣòro ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ lórí tàbí abádé yìí o. ìyá mi ò jà ẹ́ ṣe eré ìtẹ́ ìṣe fún yìí ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ àmọ́ ṣé ẹ mọ̀ pé wọ́n máa jẹ́ lèmi èmi ló máa jẹ́ ayé ó máa jẹ́ ọ̀run àjẹ́ òní yọ̀dẹ̀ díẹ̀díẹ̀ àdé ìbínú ẹ̀yin ìyá mi ò ẹ̀fẹ̀ mi ilé ìjẹ́ mi ọmọ ẹlọ́run ní ṣe bẹ́ẹ̀ mọ́. wọ́n padà mọ́ lọ náà ni. wọ́n padà lọ lé àbí Àbẹ̀bí bẹ́ẹ̀ ni èmi tẹ́lẹ̀ lẹ́ni iná ni. ṣé wàá rí wọkàn ìyàwó ikú tiẹ̀ ikú díẹ̀ báyìí ló mọ̀ ọ́ lọ bẹ́ẹ̀ ni díẹ̀. ọmọ ọlọ́mọ díẹ̀. ìjọ ta bá nídìí àtàǹpàkò ẹsẹ̀ àmọ́ wọ́n sì jẹ́ tí la nídìí. àmọ́ bọ́jà pa ayọ̀ lójú. díẹ̀ ẹjọ́ mo láìkí ikú bí ikú lẹ́ẹ̀kan náà ẹ jẹ́ bá pa mí díẹ̀ díẹ̀. mi ì láìkí ikú díẹ̀ díẹ̀ ẹ yẹ kí n kú lẹ́ẹ̀kan náà kí láti bàbá tó máa lọ ẹjọ́. olórí ibú rẹ̀ ìgbà tó ń pa mí ṣé díẹ̀ náà kan ló pa mí. Awolabi o bẹ̀lẹ̀. ẹ má pa ah. gbé kọ́ọ̀lù awo lérí ibu gbé kọ́ọ̀lù hello awo bóò ni ṣé Ọmọlábí ti wà nílé mi lọ́wọ́ wà ó ní kí ni ṣe nǹkan sí ẹ kí ni ìgbọ́ nǹkan sí awo nǹkan sí àwọ̀ wọ́n kọ́ lẹ́yìn sí àwọ̀ sọ wọ́ wèrè wo bí ẹlẹ́dàá mi kọ̀ kò sí ìrànwọ́ àkàn tí ń kọ́ sí àwọ̀ ìrànwọ́ àkàn ọ̀sáwó rí sọ wá rí wo bí jẹ́ kí n sọ fún ọ tó o bá tètè fọmọ àwọn kò tètè fi Ọmọlábí tó tètè fi rán mi sẹ́sí mi lé nísìn jẹgbẹjẹgbẹjẹgbẹjẹgbẹjẹgbẹ ṣé àdámù wọn á kó bọ́ ń léńjọ́ sí ọmọ AK-47 ìbí èkó òun ní wàá gbé ka wọn ní òpèrí ẹ bu ọ̀dà mi mọ̀ elórí ibú awo òfò kí n bá máa lẹ́ni sí ni o Awolabi wọ́n tún wá ṣe kí wọ́n tún dè mọ́gi wọ́n fẹ́ pa ok sí wàhálà iléyà ọ̀pọ̀ sí iléyà.